Mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ṣògo rẹni kejì Àbíọ́nà lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, gbajúgbajà òṣèré Ṣótáyọ̀ Ṣóbọ́lá ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti lo ọ̀nà apanilẹ́rìn kan gba àwọn obìnrin níyànjú kí wọ́n má ṣe dúró nínú ìbáṣepọ̀ àfìyàjẹni. Ó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti lo àwòrán lọ́rọ̀ kan èyí tó sọ wípé ọ̀rẹ́kùnrin rẹ̀ ń gbá ọ létí láìmọye ìgbà. Wọ́n ní kó kúrò níbẹ̀ ò ní rárá. Ìwọ ló ń bí nínú. Bọ́lá ṣe nítorí sitirúùmù tó ní POP ló ṣe fẹ́ fọ́ lójú láti kékeré àbí. Eléyìí ni Ṣótáyọ̀ Gàgà wá kọ sí abẹ́ rẹ̀ wípé bójú rẹ̀ bá fọ́ Bọ́lá kí ló fẹ́ fi wo POP. Léyìí tó túmọ̀ sí wípé gbogbo ìbáṣepọ̀ àfìyàjẹni kí àwọn obìnrin kúrò nínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ẹni tí ó ń fi ẹ̀gàn mi bú mi ó ń rán náà létí ni. Nítorí náà àdúrà yìí ó ní orin tó gba ẹnu gbajúgbajà akọrin ẹ̀mí nì Láńre Tẹríba Atóríṣe kan lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti kọ orin ọ̀hún léraléra wípé èyí ni orin tí Olódùmarè fi sí lọ́kàn wípé ẹnikẹ́ni tó ń fi ẹ̀gàn tàbí ohun tó bá ń ṣẹlẹ̀ bú òun ó ń rán náà létí ni. Léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sì ti ń gba orin ọ̀hún bí ẹni gbàgbá ọtí. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Ẹni tó ń fi ẹ̀gàn mi bú mi o, ṣe ló rán Ọlọ́run létí, ṣe ló rán Ọlọ́run létí, ṣe ló rán Ọlọ́run létí. Ẹni tó ń fi ẹ̀gàn mi bú mi o, ṣe ló rán Ọlọ́run létí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gbajúgbajà òṣèré Mercy Aigbe ló ti fi díẹ̀ lára àwọn fọ́nrán àsìkò tí wọ́n ń ṣe sinimá rẹ̀ Jàgùdà Bàbá Olè JBO sórí ìtàkùn ayélujára rẹ̀ tó wá sọ wípé àdúrà kíkún lòun kú sí lọ́jọ́ yìí lásìkò tí wọ́n ń dán àwọn ohun tí wọ́n ń lò yìí wò wípé ìṣe ló dàbí òtítọ́ látàrí bí àdó olóró ti dún gbàmù lẹ́yìn tó sì jẹ́ wípé ara iṣẹ́ àwọn láti jẹ́ kí sinimá ọ̀hún dùn yọyọ ni. Èyí ni Mercy Aigbe fi sórí ìtàkùn ayélujára náà tí àwọn ènìyàn sì ń sọ wípé ó kú iṣẹ́ takuntakun. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Wala! My God. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà afọ̀rọ̀kọrin nì tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe bùgbé ìyẹn Cardi B ló ti gbé orúkọ ọmọ rẹ̀ síta lẹ́yìn oṣù méje tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ wípé ó kú oríire ọmọ náà ṣùgbọ́n tí kò sẹ́ni tó lè sọ orúkọ ọmọ ọ̀hún. Ní báyìí fúnra rẹ̀ ló kọ orúkọ ọmọ náà síta tó sọ wípé Webster Cephus lórúkọ ọmọ náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ìlúmọ̀ọ́ká òṣèré àti olùdarí eré tó ń ti olóòtú sinimá Kúnlé Afọláyan ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ti àwòrán ọjọ́ tó pẹ́ kan bí ọdún 23 sórí ìtàkùn ayélujára náà níbi tí ó ti dúró pẹ̀lú àwọn ẹbí rẹ̀ tó sì sọ wípé ṣé ẹ lè sọ ìyàtọ̀ nínú àwòrán ọdún yìí àti àwòrán ọdún 23 sẹ́yìn léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa sọ wípé ọjọ́ tí Kúnlé Afọláyan ti ń bọ̀ nínú iṣẹ́ sinimá kò kéré nínú ayé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, yínníyínní kẹ́ni lè ṣèmíràn agbóhùnsáfẹ́fẹ́ tóun pẹ̀lú tó wà nínú àwọn tó nífẹ̀ẹ́ àti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Délé Mọ̀mọ́dù òun ló ti lọ ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ móhùnmáwòrán eléyìí tí Káyọ̀dé Òkìkíọlá ti ń ṣiṣẹ́ tó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ tó sọ wípé inú òun dùn láti pàdé ọ̀kan nínú àwọn tó jẹ́ olólùfẹ́ tí òun fẹ́ràn sí púpọ̀ lórí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ èyí tí ṣe Káyọ̀dé Òkìkíolú tó sì dìmọ́ ọkùnrin ọ̀hún tó bà á lọ́wọ́ tó sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé ó ṣe ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. O ṣeun, mo dúpẹ́, well done. O ṣeun gan ni. Good to have you. I'm so proud of you. Oh, really? Oh, yeah. Very proud of you. Mo dúpẹ́, thank you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà orí ìtàkùn ayélujára Awuoza ó pẹ̀lú ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun jàjàbọ́ wípé Olódùmarè ṣe òun láláṣeyọrí látàrí bó ti fi fọ́nrán fídíò bí àwọn ènìyàn ti ń fi òǹtẹ̀ ìyẹn signature wọn sí ara aṣọ rẹ̀ léyìí tó túmọ̀ sí wípé ó ti ṣe ìdánwò àṣekágbá ní ilé ẹ̀kọ́ gíga tó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ òǹtajà fún wọn tó sọ wípé màmá yìí jẹ́ onísùúrù onífẹ̀ẹ́ àwọn ọ̀dọ́ àti ẹni tó fẹ́ràn gbogbo ọmọ pátápátá tó wá ń sọ wípé àṣeyọrí ńlá ó ní èyí jẹ́ fún òun. Ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú fọ́nrán yìí. Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah.
Please tell me all the bad, never good. Fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts. I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong. I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud. Ẹlẹ́ẹ̀kẹta, ọpẹ́ pàtàkì. Ó ní ìlúmọ̀ọ́ká olórin Ṣébàìtì ti ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìlúmọ̀ọ́ká orí ayélujára tí wọ́n ràn lọ́wọ́ láti fi orin rẹ̀ tuntun èyí tí ó pe àkọlé rẹ̀ ní Olúwa ṣe àwọn fọ́nrán ọlọ́kan-ò-jọ̀kan bíi kí wọ́n jó sí, bíi kí wọ́n polówó ọjà wọn lórí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó sì sọ wípé kò sí bí a ti lè ti ara wa lẹ́yìn ju èyí lọ, wípé Olúwa tí àwọn ń gbéga àti tí àwọn ń yìn wípé kí ó dáhùn sí ọ̀rọ̀ wọn yóò sì dáhùn sí ọ̀rọ̀ oníkálukú. Ṣébàìtì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwọn fọ́nrán ọlọ́kan-ò-jọ̀kan èyí tí àwọn ènìyàn ṣe fún orin tuntun Olúwa èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣe síta náà. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú àwọn fọ́nrán yìí. Ṣébàìtì, classic on the deck. Tonight we go shamaya, lórí mi for the boy we go. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó gba orí ìtàkùn ayélujára kan nípa arábìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tóyọ̀sí, ẹni tó ń fi ọ̀rọ̀ burúkú ṣe àpárá nípa wípé wọ́n ti òun mọ́lé sínú ibì kan, wọ́n ti jí òun gbé, wọ́n sì ti fipá bá òun lò pọ̀. Léyìí tí ọ̀rọ̀ ọ̀hún gba orí ìtàkùn ayélujára Twitter kan, ṣùgbọ́n o tí kò pẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún tó bọ́ sórí ìtàkùn ayélujára láti sọ wípé eré gbà òun ni ọ̀rọ̀ ọ̀hún, ṣùgbọ́n ní báyìí o ọ̀rọ̀ yìí ti padà bẹ́yìn yọ nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé kí wọ́n fi ọwọ́ òfin mú kó sì lọ jẹ́ ẹjọ́ pípa irọ́ ohun tí kò ṣẹlẹ̀ àti fífún àwọn ènìyàn ní ìròyìn tí kìí ṣe òtítọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, gbajúgbajà akọrinbìnrin ni èèyàn Oyinlọ́mọ Diamond tí àwọn kan tún máa ń pè ní Orlando obìnrin, òun ló ti sọ wípé ó máa ń dáa láti yàgò fún àwọn ìṣẹ̀lẹ̀ kan tàbí àwọn nǹkan kan kí ènìyàn sì so ara rẹ̀ pọ̀ mọ́ àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn. Ọ̀rọ̀ yìí òun ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti fi àwọn àwòrán tó rẹwà sórí ìtàkùn ayélujára náà tó sọ wípé ohun tó dára ni nígbà mìíràn kí ènìyàn kó já ara rẹ̀ pàtì kúrò lọ́wọ́ àwọn nǹkan kan kó sì tún so ara rẹ̀ mọ́ ohun tí yóò máa fún ní ìbàlẹ̀ ọkàn àti àlàáfíà. Bí a kò bá gbàgbé wípé ní lọ́ọ́lọ́ yìí ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti rin ìrìn àjò kúrò ní ìlú Èkó, ṣùgbọ́n tí kò sẹ́ni tó lè sọ pàtó ibi tó lọ. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlódún mẹ́wàá wa fún ti àsìkò yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Ṣògo rẹ̀ nìkejì Àbíọ́nà lórúkọ tèmi. Ó dàbọ̀.